orí àwọn ọ̀tá mi ni mò ń fọ́ yìí. orí kejì sí how market. mo ń bọ̀ o. Ẹ káàsán Kaaabiesi ìjọ mẹ́ta. Ẹ má bínú sá o torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tẹ́lẹ̀ olórí àlùfáà lẹ́yìn náà tẹ̀sí mọ́ bíbélì dáadáa tó sì ní wádìí ohun gbogbo dájú kò sì di ìṣiṣẹ́ òdodo mú. Tẹ wá sọ́dọ̀ bàbá, mo wà nù sítì rúùmù jọ yẹn, tẹ ní ẹ jọba o, ẹ jọba o, tẹ bá ti dórí tẹ àbí tẹ everything bá ti settle down, ẹ máa tún lé bàbá kápẹ́ ṣe, ẹ máa ṣe everything, ẹ máa tọ́jú wọn, ẹ máa ṣe bá ó ṣèṣe jú mi báyìí lẹ́sẹ̀ ń sọ gbogbo ọ̀rọ̀ lọ́dọ̀ bàbá kápẹ́. Ọlọ́run wá ṣe nísìn gbogbo ẹ ti dọbẹ̀, ó ti rí bá a ṣe fẹ́ kó rí. Gbogbo promise tẹ ṣe fún bàbá náà ẹ fulfill ẹ tí ẹ jẹ́ kí bàbá mọ̀ pé inú ilé kápẹ́ gangan àti mọ́gàjì ilé kápẹ́ ìní ló ní ọba. Títa àkọ́kọ́ tọ́kọ́ ṣẹlẹ̀ tí mo wá ṣiṣẹ́ ní ọ̀dọ̀ yín tí wọn ká bátìrì mọ́ mi lọ́wọ́, tí wọn kẹ́ ní tì mọ́ mi lọ́wọ́, tí ẹ tún ní kọ́lọ́pàá gbé mi kó tì mí mọ́lé lórí ọ̀rọ̀ tí ìmọ̀wọ́ tí ìmẹsẹ̀. Ojoojúmọ́ mo sì ń bá Ọlọ́run Elédùmarè sọ àti àwọn alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yìí àti alálẹ̀ inú ilé kápẹ́ pé gbogbo ẹ̀dákẹ́dà tó gbé bátìrì ọ̀hún tó mọ̀ ń pa bátìrì ọ̀hún bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run wọn ó ṣẹ̀sìn kan ayé wọn ni. Ní ojú gbangba ara ìlú Ògbómọ̀ṣọ́ báyìí gbogbo ẹ̀dákẹ́dà tó mọ̀ ń pa bátìrì yẹn ni wọ́n ti ṣe ẹ̀sìn, ni wọ́n ti ṣe ìta gbangba mọ́ wa orí ilẹ̀ mo gbé ẹsẹ̀ mi lé báyìí. Ilé Ògbómọ̀ṣọ́ yóò mú gbogbo ẹ̀dákẹ́dà obìnrin lọ́bí ni o, afagbẹ́gbẹ̀bí rẹ̀ ni o, tó jí bátìrì mu jẹnẹrétọ̀ gbélé yín tẹ́ fi ọlọ́pàá gbé mi tí wọ́n fi tì mí mọ́lé. Ilé Ògbómọ̀ṣọ́ ó mú wọn Kábíyèsí. Ó ti wà nínú àkọọ́lẹ̀ báyìí nísìnyí pé ọba ti ọmọ mọ́gàjì rẹ̀ mọ́lé o, ẹ má gbàgbé o, ó ti wà nínú àkọọ́lẹ̀. àrọ́mọdọ́mọ mi gan yóò wà nínú tàn wọn tí wọ́n gbọ́. Ìgbà tí bàbá tó wà lórí pòǹgbà wọn mú ọkọ̀ mi kò sì ní ìwé ẹyọ kan. Bàbá ti dé wọ́n ti wàjà ní ìsìn ọ̀bọ̀ wọ́n di Ọlọ́run sí ẹlẹ́rìí mi. Wọ́n mú ọkọ̀ mi mo lọ sáàfin, wọ́n rán yàn lọ sí police station, wọ́n gbọ́ ọkọ̀ mi jáde láì san £1. Ìgbà tí wọ́n á gbọ́ ọkọ̀ mi jáde wọ́n á sọ fún mi ọmọ mi mo fún ọ níjọba yá lọ ṣe ìwé mọ́tò rẹ̀, everything there settle down. Lè ta sí pé bàbá ẹ tó jẹ́ bàbá fún èmi Ọmọ́táyọ̀ wọ́n á sọ bátìrì wọ́n jí bátìrì mú nínú ilé wọn, wọ́n pa wá fẹ́ ṣiṣẹ́ ẹ̀ wá fọ ọlọ́pàá gbé mi pé kí wọ́n lọ tì mí mọ́lé. Ẹ dójú ti mọ́gàjì Ọlọ́run bẹ o, ẹ dójú ti mọ́gàjì kò sí nǹkan kan mọ́, ẹ ti gbé mi already, ẹ ti tì mí mọ́lé already. Lẹ́yìn kẹ́ tún mú ọlọ́pàá mi kẹ́ tún fi gbé mi kẹ́ tún tì mí mọ́lé, kò sí nǹkan kan tẹ́ lè ṣe fún mi mọ́, kò sí nǹkan kan mọ́, kò sí tí mo fẹ́ wá mú láàfin mọ́, kò sí tí mo wá fẹ́ wá mú mọ́. Ọlọ́run ti tò dáadáa. Yẹ̀yẹ́ tẹ́ ẹ fẹ́ kí wọ́n mọ̀ fi wá ṣe Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti fi wá sí yẹ̀yẹ́. Gbogbo àwọn tí sì wá ń gbé sọ ló fún yín tí wọ́n ń bà wá jẹ́ gbogbo tí ń jẹ́ tọ́lọ́run. mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni bí wọ́n bá lè ní ọ̀rọ̀ tó fẹ́ sọ àfi kó jẹun kó yó. Bàbá wa mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣé Dr. Toria ayélujára nǹkan ò ní ṣàlàfíà yín o. Bàbá yìí ló dáa jù ní èèyàn. Mo ń bọ̀. Mo ṣe ráyè àti sọ̀rọ̀ báyìí. Tí àwa bá ń sọ̀rọ̀ ní péèjì wa Kàbísọ́ra ni o, Fasco Bless ni o, ọmọ Yorùbá àtàtà ni Àmọ̀tẹ́kùn Oòduà àjù mẹ́rin yẹn lọ. Tá a bá ń sọ̀rọ̀ tàbí tá a bá ń sọ fún yín pé iná ń jó lórí omi ẹ sọ fún wa pé ká lọ kó eérú ẹ̀ wá. Eérú ẹ̀ ti dé o. Pé tó jí bátìrì mu jẹnẹrétọ̀ gbélé yín tẹ́ fi ọlọ́pàá gbé mi tí wọ́n fi tì mí mọ́lé. Ilé Ògbómọ̀ṣọ́ ó mú wọn Kábíyèsí.
fún èmi Ọmọ́táyọ̀ wọ́n á sọ bátìrì wọ́n jí bátìrì mú nínú ilé wọn wọ́n pa wá fẹ́ ṣiṣẹ́ ẹ̀ wá fọlọ́pàá gbé mi pé kí wọ́n lọ tì mí mọ́lé ẹ dójú ti mọ́gàjì Ọlọ́run bẹ o ẹ dójú ti mọ́gàjì kò sí nǹkan kan mọ́ ẹ ti gbé mi ọ̀rẹ́dì ẹ ti tì mí mọ́lé ọ̀rẹ́dì lẹ́yìn kẹ́ tó mú ọlọ́pàá mi kẹ́ tó fún fi gbé mi kẹ́ tó tì mí mọ́lé kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe fún mi mọ́ kò sí nǹkan kan mọ́ kò sí tí mo fẹ́ wá mú láàfin mọ́ kò sí tí mo wá fẹ́ wá mú mọ́ Ọlọ́run ti tò dáadáa yẹ̀yẹ́ tẹ́ ẹ fẹ́ kí wọ́n mọ fi wá ṣe Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi wá sí yẹ̀yẹ́. ṣé gbogbo wa náà láti rí kọ́lọ́n kó ṣàánú wa ni ìjọ tí wọ́n gbé rìsíìtì jáde ẹ wá sọ fún orí KTV àti gbogbo àwọn sẹ́ẹ̀tì yín gbogbo ẹ̀yin àgùntàn blọ́gà ẹ wá dìfẹ́ǹdì lè lẹ́fi máa mọ tádé èèyàn gidi ta lẹni tí wọ́n ń bẹ̀ tí ń gbọ́ ta lẹni tí ń ronú àlàáfíà ṣé mọ́ọ̀mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ni náà nígbà tí wọ́n sọ pé kí ni ṣé bí èèyàn kan ni wọ́n sọ wípé ni àwọn ẹbí wọn ló sọ̀rọ̀ yìí pé wọ́n jí àwọn wọ́n gbé àwọn wọ́n tì wọ́n mọ́lé nítorí bátìrì ṣé tẹ́ bá wá wo ẹ wo ọ̀rọ̀ yẹn gbogbo yín ilẹ̀ ń blame ìmọ̀ọ̀mù pé ìmọ̀ọ̀mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ó gbọ́ba lọ kóòtù ṣó yẹ kó gbọ́ba lọ kóòtù ó dà ṣó yẹ kí àwọn náà gbé ẹbí wọn lọ sí police station torí pé wọ́n wá bátìrì téèyàn bá ń wá nǹkan ẹni tó lè bá àyàn wá lèèyàn máa wá ìmọ̀ọ̀mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n rí i pé kò sẹ́ni tó lè gba àwọn mọ́ ni ó ṣe di pé kóòtù nìkan ló kù tó lè gba àwọn nígbà tí àwọn bàbá wa náà rí wípé ẹnì kan ò lè gba kò sí báwọn ṣe fẹ́ rí bátìrì yìí àṣebí ọba bá lórí gbogbo ó yẹ kí wọ́n pàṣẹ ni pé ó yá bátìrì ẹni tó lọ gbé wá ẹ rí pé àwọn náà padà lọ ní pé ẹ tì wọ́n mọ́lé kẹ́ ẹ ṣe investigation tọrọ investigation ká lè mọ ẹni tó jí bátìrì now gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ìmọ̀ọ̀mù ọ̀dájú ni kódà orí KTV tó sorí bí orí tàgíìrì yẹn òun náà kọ̀ pé ọ̀dájú ni ìmọ̀ọ̀mù ọ̀rọ̀ kù tó pọ̀ irọ́ kù tó pọ̀ Jamiu Ọládayọ̀ gbogbo sẹ́ẹ̀tì yín gbogbo ẹ̀yin blọ́gà ọ̀sọ́gan ṣe yọmọ Ògbómọ̀ṣọ́ ṣẹ́tẹ̀rí ṣe yọmọ Ògbómọ̀ṣọ́ yẹn olóòórùn nìyẹn mo ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ wèrè kò níṣẹ́ lọ́wọ́ ju pé ó ń ṣe àgbàfọ̀ àní kò lọ tọ́jú ìyàwó ẹ̀ ò lọ tọ́jú ìyàwó ẹ̀ ìtọ̀rọ̀ Kaabisora ló wá ń dá sí mo ṣì ń bọ̀ gbogbo ẹ̀yin blọ́gà sí yẹn ìkọ̀ọ̀kan ni mo máa mú yín sọ́wọ́ báyìí mo ń bọ̀ àmọ́ ẹgbẹ́ akọ́ yanjú eléyìí náà gbogbo yín wá ń sọ pé ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ ọ̀dájú ẹ jọ̀ọ́ nínú ọ̀rọ̀ tá a gbọ́ yìí àti ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ tá ló dájú abiyamọ so tá a bá ń sọ̀rọ̀ àwọn èyí ń parọ́ o péèjì tiwa ò ń parọ́ o tá a bá ní investigation lọ́wọ́ a ní sọ tẹ́ bá wo ọ̀rọ̀ yìí ẹ rí i pé Ògbómọ̀ṣọ́ union òun lọ̀rọ̀ náà ti jáde ẹ sì rí i pé ẹni tó sọ̀rọ̀ ẹ rí i pé ọmọ inú ilé gangan ni ó sì ń dárúkọ ara ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ lẹ́fí máa mọ̀ yí pé ànílọ́dọ̀ tiwa sẹ́ kọ̀ǹfàmù wà àìmọye nǹkan míì tó wà àwọn ò fẹ́ kí ìlú ó dàrú fẹ́ kí ìlú ó dàrú àìmọye nǹkan míì ta ní lọ́wọ́ lóríṣiríṣi evidences torí ẹ̀ la ṣe máa ń rẹ́rìn nígbà tẹ́lẹ̀ nígbà a máa gbé ẹ fẹ́ tàṣírí ohun tí ò yẹ kẹ́ ẹ tú ni o Kaabisora Àmọ̀tẹ́kùn Oòduà Pasco Bless ọmọ Yorùbá àtàtà á pọ̀ ju gbogbo yín lọ àníkẹ́ wá kọ́ṣẹ́ gbogbo ẹ̀yin orí KTV ọ̀rọ̀ kù tó pọ̀ kì í rọ́kù tó pọ̀ gbogbo sẹ́ẹ̀tì yẹn wá kọ́ṣẹ́ àti àwọn obìnrin yín ẹ wá kọ́ṣẹ́ gidi ẹ wá tẹ́ ẹ bá ti lè jáde defend gbogbo eléyìí tí wọ́n sọ yìí mo mọ̀ pé èébú lẹ máa bú ẹ nìyẹn ẹ kọ̀ jáde ẹ defend ẹ ọ̀rọ̀ èébú kọ́ ẹ kọ̀ jáde ẹ defend pé ṣé irọ́ lẹ nìyí pa ni àbó òótọ́ ẹ kọ̀ jáde ẹ defend ẹ má bú ẹ nìyẹn ẹ má halẹ̀ mọ́ ẹ jáde kẹ́ ẹ defend pé ohun tẹ́ nìyí sọ o irọ́ ni o bó ṣe rí ẹ rí pé nígbà tẹ́yìn gbé rìsíìtì jáde àwa jáde a sọ bó ṣe rí ẹ sì bá bẹ́ẹ̀ ẹ rí pé iléeṣẹ́ yẹn tó tún bẹ ìmọ̀ọ́mù after tí wọ́n bẹ ìmọ̀ọ́mù tó ẹlòmíì tún ní irọ́ ni wọ́n ń pa so ẹ̀yin náà ẹ̀kọ́ gbogbo ẹ̀yin blogger tẹ́ ń gbowó iṣẹ́ ti gbọ́ 100,000 ẹ ti gbowó iṣẹ́ náà
ẹ wá jáde lórí owó iṣẹ́ tí gbogbo yín ti gbà yẹn, lórí ọ̀rọ̀ ìmọ̀ọ́mù tẹ́ ti gbowó iṣẹ́ ẹ̀ yẹn pé ẹ máa bá wa bú ìmọ̀ọ́mù, ẹ máa bá wa sọ̀rọ̀ sí ìmọ̀ọ́mù, ẹ tẹ́ ti gbowó iṣẹ́ yín tẹ́ bá lára owó iṣẹ́ yín lẹ́gbàá yín, lára owó iṣẹ́ yín rèé o. Ẹ wá jáde ká ẹ dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí, ṣé mọ̀ pé ẹ̀yin mọnú ilé wọn, ẹ̀yin dẹ̀ jẹ́ fámìlì wọn, so ẹ gbọ́dọ̀ lè dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí. Tẹ́ bá ti lè dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí á jẹ́ sí pé ẹ mọṣẹ́, á jẹ́ sí pé kò waste time àwọn èèyàn ni. Àwa padà wàá bá rú àwa tó bá jẹ́ àwa ni, ṣe rí ọ̀rọ̀ yìí, àwa tó bá jẹ́ rú àwa ni but àwa kẹ̀ àwa ò ní parọ́ láyé, inú mi sì ń dùn. Ọlọ́run, ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ wàláhì tàláhì súnmọ́bìlà èèyàn ni wọ́n, èèyàn òun ni ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́. Gbogbo ẹ̀yin tó kù ṣẹ́yìn náà ti ń rí báyìí, ẹ̀yin blọ́gà àgùntàn, gbogbo ẹ̀yin blọ́gà àgùntàn, ẹ jáde kẹ́ wá dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí. Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa.